gbogbo òwe àwọn baba ńlá wa ènìyàn jinlẹ̀ tí wọ́n sì nítumọ̀ ọkàn jẹ́ pé béèyàn bá gbọ́ mi yóò tún rẹ́rìn-ín ẹ̀yìn ewélé wọn ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá kó lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ẹ̀mí àníyá ẹ lọ́ọ́ bí àwọn ṣúgà dádì léèrè ọmọ wọn ò tí ì ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ gan wọ́n ti ń kó lẹ̀kẹ̀ sí di ọmọ ọlọ́mọ kódà wọ́n tún ń kójú ètójú ilẹ̀kẹ̀ lọ sí di àwọn ará abítàhùn wí ó ti yé yín ẹja dáadó ń bẹ̀ náà òwe méjì mo fẹ́ ká wò lónìí òwe àkọ́kọ́ rèé mò ń wo eré àgbéléwò Yorùbá kan ní njọ́ òní ni mo bá gbọ́ tẹ́nìkan wínú eré ọ̀hún lóní bí ikú ló loko bí pàkúté ni ẹnu ẹ̀ la wà yìí àmọ́ bẹ́ẹ̀ kọ́ kìí ṣe ikún bí kún ló loko bí pàkúté ni mébẹ́ mọ ikún tẹ́lẹ̀ ìbò ń pè ní ground squirrel ikún a máa fẹ́ràn ẹ̀pà pọ̀ a sì máa da olóko láàmú àmọ́ olóko wà ní wàá lajú rẹ̀ lẹ̀ kó jẹ́ kíkún ó ba tòun jẹ́ ntí ó wà ṣe ni pé yọ wà lọ́ọ̀ wá pàkúté yọ kẹ́dẹ̀ láti fi pa a sì mọ sábà lọ́pọ̀lọpọ̀ ọgbà pàkúté a mọ̀ ń pa ikún yìí èyí tí wọ́n fi mọ̀ ń pé bí kún ló loko bí pàkúté ni ẹnu ẹ̀ la wà yìí èyí nìkan gbogbo wa ńlá tó mọ̀ ń pé èkùrọ́ la lábàkú ẹ̀wà àìmọye èèyàn tí wọ́n ti kàn sí mi tí wọ́n bi mí pé kí a ní ìbáṣepọ̀ tí ń bẹ láàrin èkùrọ́ àtẹ̀wà àwọn kan tiẹ̀ tún wá ní bẹ́ẹ̀ kọ́ ló yẹ kí wọ́n wí pé ní tí ó yẹ kí wọ́n wí ni pé èkùrọ́ la lábàkú ẹ̀wà pé torí lára èkùrọ́ ni láti mọ rí para tá a fi para tí ó wà jẹ́ ká lẹ́wà àmọ́ ní táwọn babaláwo wá wí gan kọ́ leléyìí ní tí wọ́n wí ni pé èkùrọ́ lálábàkú ẹ̀wà èkùrọ́ kí ní jẹ́ kùrọ́ ńlá wa ń pè ní kòkòrò ẹ̀wà bean weevil ní jẹ́ kùrọ́ ní táwọn babaláwo wá wí ni pé èkùrọ́ lálábàkú ẹ̀wà torí inú ẹ̀wà ní wà ibẹ̀ ní gbé só ti yé yín báyìí àkó àsìkò yìí o.